Allah, àwọn lè ṣe. Ilé. Mikọ̀pù fún ọba tó ti wá gbé wọn kalẹ̀ ní àríkọ́ṣe dáadáa àǹkí bàbá tí ọlọ́mọ ọba àlekè ọlágbèsè ààyè gíga Alhaji Abdulhafiz tí a máa ń pè ní àfíìsì ọwọ́ Allahu Akbar. Oyin tá a bá ti rí wọn lórí sísítẹ́ẹ̀mù báyẹn náà lálẹ́ lárúkọ mọ́ wọn lórí àmọ́ tá a bá ti rí wọn lójú ayé bí a bá ti rí wọn yìí bàbá wa alaikum salaam bàbá ẹ má kúnlẹ̀ fún wa Ọlọ́run ò ní jẹ́ ká sọ àpọ́lé yóò fàyà láéláé bẹ́ẹ̀ ti débí pẹ̀lú dùnú ìpadàbọ̀ sílé yín Ọlọ́run ó di oúnjẹ pẹ̀lú dùnú ọlá karama nabi Muhammad ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìyá wa ni àkọ́kọ́ kí gẹ́gẹ́ bí pé nǹkan mẹ́ta lọ́lọ́run papọ̀ sára ìyá wa tí à ń kí. Àkọ́kọ́ bẹ̀ ni pé Ọlọ́run ní kí wọ́n rí àwọn ẹni rí bí àwọn náà Ọlọ́run ní kí wọ́n rí ẹni rí bí ni àmọ́ àdúrà tí èèyàn máa ń sábà ṣe tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń sábà ṣe Alhaja wa Bintu Rasul náà ń yóò yé mi pé wọ́n ládùúgbò kan bẹ́ẹ̀ tí ò lè gbà wọ́n ní kí ládùúgbò náà pé Ọlọ́run jẹ́ ẹni rí bí mi àwọn tọ́lọ̀ bá ní kí wọ́n bí ẹyẹ náà ó máa bomi yá ni ó sì máa daṣọ àpò wọn torí gbogbo èèyàn láyé tí bá ń tú di àṣírí àwọn tí wọ́n bí síta wọ́n ní àtúbọ̀tán tiẹ̀ náà ò ní da àṣírí tiẹ̀ náà ó sì ní bò ìyàwó girama Ọlọ́run dákun má kájú pa yín láéláé ọba tó ti ní ẹ máa jẹun ọmọ pẹ̀lú ìdùnnú. Azano so bifodilillah bi Qur'ani wa Jibrili la ilaha wa Taurati wa Injili wa ma fi ayi tanzili la ilaha ahinuna rijalallah Allah ya Rabba la ilaha illallah la ilaha illallah Ọlọ́run ọba ò béèrè wọ́n lọ́wọ́ wa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah Allah
الحب في جناني جنبت وحب في جناني على اللهم صل على سيدنا محمد. Alhaja wa bintu Rasul Ọlọ́run dákun ọlápẹ́ iṣẹ́ tẹ̀yìn láyò òun náà ní kí ẹ máa yin Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Ọ̀pọ̀ ẹni Ọlọ́run lápapọ̀ ẹ̀yìn wọn náà ní Ọlọ́run wò tọ́lọ́run fi ní ẹ máa gba àyè tọ́lọ́run tí wọ́n ní ẹgbẹ́ dé àpadà síbú àpadà sígbà Ọlọ́run níjó tọ́ sí. Allahumma amina. Ọlọ́run wà ní jẹ́ ẹ̀dẹ́ ní ilẹ̀ láyéláyé. Àmín. Gbọ́n yìí ó sì ń padà bọ̀ lọ́dọ̀ ilé ẹ̀kan sí. Mashallah. Àmọ́ bí ìgbà tí As-salatu fa Ànábì Muhammad. Ẹ wájú ẹ̀ nífa distraction. Agbo àyọkẹ́ àti àyọkà láti inú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Ọlọ́run fi rán Ànábì Muhammad olólùfẹ́ Ànábì bá ń pariwo Ànábì Muhammad sallallahu alaihi wa sallam láti ẹnu àlùfáà wa tí a ń tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Fadilatul Ustaz Sayyid Muhammad Sawban Allahu ayatahu Al-Kawzaji ọlọ́mọdé àjẹ́ aráfà náà pẹ́. Allahumma amin. Gbogbo àwọn olóyè tí a ń bẹ ní kalẹ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀ fún kíkí Al-Qur'an àti gbígbọ́ Al-Qur'an. Abẹ́ Ọlọ́run gbogbo bàbá ti farabalẹ̀ fún Al-Qur'an yìí gbogbo oore tí Ọlọ́run ọba alikiola naam gbogbo ìyá wa tí ẹ̀ wọlé la kí àfi Ọlọ́run àtàná Muhammad àfi kí ọlọ́mọsàbà kí jùlọ àti kí lọ afárá Muhammad Sawban ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ àfarabalẹ̀ fún gbígbọ́ Al-Qur'an gbogbo ntọ́lọ́run ṣe fáwọn náà lóore yóò farabalẹ̀ fẹ́ ní kankan wa ala karama na Muhammad ala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. Oya. Alájà yìí lẹ́nu ní. Àbí bàbá àgbà Muhammadu Rasulullah kí àlá. Ó lẹ́sẹ̀ rìn kẹ̀kẹ́ báyìí. Ìgbúrò yìí ní kàtà ìgbà ó lẹ́tún dé báyìí. Aláàjì wa àmúdé Èkó odidi náà ní káfí dúpẹ́ fọlọ́run. Allahu Akbar. Odidi ni alájà àmúdé Èkó. Aláàjì wa Abdulati. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. Aláàjà wa Shifa wọ́n jẹ́ oyè mi pé ní táìmù tá a wà yìí gbogbo ẹni tó wá fẹ́ bá wọn dúpẹ́ lẹ́ẹ̀kan náà ká máa mú wọ pẹ́ bọ̀
ipe bàbá ti ń mú ọpẹ́ yẹn bọ̀ àwọn ọmọ dúpẹ́ fún yín fúnra wọn gbogbo ẹni tí ó bàbá alájà wa ṣìfà adéwùmí tí ó bá wọn dúpẹ́ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ alájì wa àmúdé èkó àwọn làkọ́kọ́ ẹni tó bá wọn dúpẹ́ láàyè yìí bàbá àmúdé èkó ọlọ́wọ̀n níjà yín bọ́ ọ̀yà ọgbẹ́ tí ó bá alájà wa ṣìfà dúpẹ́ ọ̀yà. ṣé bẹ́ẹ̀ lórí ti mi ní ọ̀dọ̀ jíjẹ́ ṣé ìkìbí tó yí ni. alájà ní sẹ́bẹ̀ lẹ́yìn tí àwọn tó ní ẹ̀ẹ́dẹ́ dìde ọ̀yà lẹ́ẹ̀kan náà owó ọpẹ́ alájì wa ti dìde ọlọ́wọ́ bá ń gbọ́n ilé. Ọ̀yà alájì ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ má dàrá yín láàmú alájì wa kí ló pẹ́ sà ọlọ́wọ́ gbà ẹ ṣeun ọlọ́wọ́ gbà ọ̀yà ògbà ká máa mú wọ pẹ́ bọ̀ àkí ìmọ̀lẹ̀ tí ọlọ́run fi kàn mọ́lẹ̀ sí gbogbo ayé látara kí ọlọ́run bá ní kí ọlá kí wọn. ìsàmà kún tá mùkítẹ́dìrà. àfa ẹ̀fọ́ mùkítẹ́dìrà lẹ̀ ẹ̀jẹ̀ kó sùn mùkítẹ́dìrà náà ń gbà wẹ̀ lọ́wọ́ aláàjì wa Abdul Latif Adédìméjì àgbàwá àgbà tí ẹ jókòó tì ó ní máa yẹ tó bá sá sáájú yẹ sáájú gbogbo ẹ̀ tọ́lọ́run bá ti ní kó jòkòtò olóyè làwọn náà ọlọ́mọṣà wọlé Muhammadu Rasulullah baba Adédìméjì ọlọ́wọ̀n ní jẹ́ ẹja bọ́ láéláé ọlá karama anabi Muhammad aṣọ bisimilayi ka lè ilafi wọlá àwọn òbí méjèèjì tẹ tara wọn jáde wọlá àfa tẹ gbà fún tẹ gbà òun fúli jà yíyà lẹ́nu wọn táyé bá ń dá etí bàbá ń jẹ gbà padà sí ibú kéré tóbi ọlọ́run níjó tọ́ sí ọlá bisimilahi rahman rahim lè ilafi Quraysh ilafi himrahilata shita'i wa sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àti ṣe ládéhùn tẹ́lẹ̀ pé tí bàbá wa gba Muhammadu Rasulullah tí wọ́n bá ti dé ní àfáàwá Muhammadu Yassir ni yóò ka qira'atun muyassaratum minal Furqan gbogbo àtàwọn ọmọ ọpẹ wa ọlọ́wọ́ gbàsá yọ ọpẹ fún wa àfáà Muhammadu Yassir kó máa bọ̀ wá àfáà Muhammadu Yassir.